èmi ni èmi Babátúndé Àtàndá Fàdákà ni mo kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù fújì ní Wòǹbí. Wọ̀ kí ló mọ̀ ètò. Alangere o, alangere leto, ó yá ló mọ ojú rí. Ọba ò kì í ṣe ọkàn lé fújì. Ẹ dárúkọ àwọn ọba tẹ́ mọ̀. Ọba Barrister mo kọ́kọ́ mọ̀. Ọba King Wasiu Ayinde Marshal. Ọba King Sulaiman Alao Malaika. Ọba King Saheed Òṣùpá. Agbo àwọn ọba tá kọ́kọ́ kà síwájú yẹn. Wọ́n dé wọn ládé. Ọba àṣàkáṣà Alhaji Abbas Obesere wọ́n dé wọn ládé. Àwọn fẹnu jẹ́ ni. Alangere. Nínú rẹ́kọ̀dù kan Barrister Síkírù Àyìndé lálásọ àlárí funfun rẹ̀. Ọmọdé ń yọ alàgbà ń yọ. Wọ́n ṣiṣẹ́ fújì wọ́n fi ṣohun rere. Nígbà tí Alhaji Kollington máa dá wọn lóhùn. Wọ́n ní ká polówó ọ̀gá lọ s'Abuja. Alangere. Ta ló parí ìjà Barrister àti Kollington? Èmi àti Wasiu la parí ìjà Alhaji Síkírù Àyìndé Barrister àti Alhaji Kollington. Bẹ́ẹ̀ ni. Ṣé rí ìjà yẹn? Ìgbà tó rẹ̀jà ló tán. Alangere. Ìgbà lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. 1990. Èmi ilé tí kà wọ́n Pasuma torí gbogbo ìgbà náà kì í ṣe pé mò ń gbọ́ orúkọ wọn. 90 tèmi sọ yìí èmi ò ń gbọ́ wọn. Mọ̀rúfù Ìbí ńkọ́? Mi ò tí gbọ́n bí. Kẹ́mu Yẹra Mọ́nì? Mi ò tí gbọ́n bí. Isi Kabaka? Success Fuji mo ti gbére aládùn dé. Success Fuji mò ń kọrin tó fọgbọ́n yọ. Yọ́bísà yọ mi ẹ bá jẹ́ kájọ mú jójó. Ọlọ́run tiẹ̀ ti ṣe rí láti jọ every week eléré bíi mẹ́wàá lé wa but nígbà táwa dé òní lè di ilé ẹ̀mú. Kẹ́sẹ̀ pé wọn kì í wá ọ nígbà táwa bá ti lọ tán tí yóò bá sáyè akẹlòmí. Alangere. Bó ṣe ṣe láàrin Currency àti Paso yẹn sí kì í ṣe pé ká máa jà lọ títí kẹlòmí náà tó lè rí tiẹ̀ náà jà tí ìjà yẹn ò bá wáyé tíri lẹ́jà náà yóò mọ̀ ra bàjá ni. Alangere. Saheed Òṣùpá àwọn náà king of music pé ọba orin làwọn. ẹ̀yìn Wasiu jọba fújì ọba jọba lọ. Ètò kan ní Angere. Orúkọ mẹ́rin pọ̀ Angere. Ẹkúnkún mẹ́niyẹn ní Angere. Alátọ̀dá tún ṣẹ̀yọ Angere. Ẹ̀sìnàtì ṣúgà. A tún ti dé sórí ètò yìí lónìí. Ọ̀kan pàtàkì nínú àwọn ènìyàn tí Ọlọ́run bá fi iṣẹ́ fújì rán nílẹ̀ Nàìjíríà tó sì jẹ́ pé káàkiri àgbáyé kò síbi tán ti mọ̀ wọ́n pàápàá láàrin àwọn àgbàlagbà onífújì. Ìlú wo la wà yìí ná? Ìwọ olódò ọba ìlú dàdí mi. Ìwọ olódò ọba ìlú my mother. Ìgbà yóò wù kí n lè lówó lọ́wọ́. Wọ́n fi gbé Ìwọ ga o. Ìwọ olódò ọba láwa yìí ọmọ Atẹ́nigbọ́lá. Ọmọ ọba Tẹ́lúmèrè. Ẹ bá ń dárúkọ yín torí àwọn ẹlòmíì tó wò wá sá. Orúkọ mi ni Alhaji Chief Babátúndé Àtàndá Fàdákà. Fújì lẹ́yìn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ní àbí wéré? Wéré ni àkọ́kọ́ bẹ̀rẹ̀. Níbo lẹ ti bẹ̀rẹ̀? Níwò bíbá yìí náà ni. Ìwò lẹ́yìn ti bẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ni. Wéré tí? Bẹ́ẹ̀ni. Okay, ó yá. A máa ń jí wọn lóru. A máa ń jáde lálẹ́ fún bí àwọn èèyàn táwọn èèyàn bá ṣínú tán fún fàájì lálẹ́. Òru bí aago kan la máa jáde. A máa padà wọlé bí aago 5 onígbà yẹn. So látòrí wéré láti bẹ̀rẹ̀. Ìgbà tẹ́ ń jáde yẹn àwọn bíbo lẹ́tún jọ wà tẹ́ jọ ń jí wéré yẹn níwò? Àwọn tá a jọ ń jí wéré pọ̀ dáadáa. Bíi? Àwọn à ń pè àwọn ẹ̀gbọ́n mi kan ní Siroma àjọ wà ń bẹ̀ ni. Siroma. À ń pè ọ̀rẹ́ mi kan ní Adérẹ̀mí Ìyàndá àjọ wà ń bẹ̀ ni. A pọ̀ gan-an. Nígbà yẹn? A pọ̀ gan-an. Nǹkan tá à ń gbọ́ àti nǹkan tá à ń rí lọ́dọ̀ àwọn tí à ń tẹ̀lé tó jẹ́ bí àwọn àwòkọ́ṣe wa àwọn Alhaji Barrister nígbà yẹn ọ̀dọ̀ wọn láti jogún pé ó di fújì because nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn náà kò jọ wéré kò jọ apara ni but àwọn náà ládẹ ń kọ́pí ní gbogbo ìgbà yẹn náà nígbà tó dẹ̀ tún ti change ẹ̀ tó tún di fújì àtúnjọ tẹ̀ síbi tí ayé tẹ̀sí náà ni. Ẹ̀yin bẹ́ẹ̀ jáde pẹ̀lẹ́ nìkan ṣe wéré ni àbí báwo lẹ́yìn ṣe bẹ̀rẹ̀ iṣẹ́? Rárá o, mi ò ṣiṣẹ́ pẹ̀lú anybody. Mo ṣiṣẹ́ pẹ̀lú ẹni kankan. Mo rí wípé mo lẹ́bùn àti máa kọ orin.
so mo dẹ̀ bẹ̀rẹ̀ wéré ìgbà tó dẹ̀ ti fújì àjọ ṣe ọdún wo lẹ change ẹ̀ sí fújì? ní 90s gbogbo 80s yẹn òjò wéré ni a fi ń ṣe wọ́n ti sọ di fújì bọ̀jẹ́ mọ̀ pé àwa tí àti láǹfààní àti ṣe rẹ́kọ̀dù ṣe nǹkan kan gbà yẹn wéré là ń jí lóru. So títí di 90s tí tó fi di 90 wéré wà tó fi dòní ṣùgbà tó di 1990 ó di pé àwa ní bí 89 88 àwa náà àti ń pọ̀ fújì but aláǹfààní àti wax record but nígbà tó di 1990 aláǹfààní àti wax record bàtà wax record yẹn gan la lè sọ pé àti ń pọ̀ fújì. Aláǹkéré. mo ní ti fújì èmi Babátúndé Àtàndá Fàdákà ni mo kọ́kọ́ ṣe record fújì ní Wòmbí. ní gbogbo Ìwó. bẹ́ẹ̀ ni. àwọn onífújì míì wo lẹ tún bẹ̀rẹ̀ sí gbọ́ nígbà tẹ́yìn kọ́kọ́ jala ilé rẹ̀. pé bàbá kan ní sẹ́nitọ̀ fújì wọ́n wà nínú àwọn tí à ń gbọ́ orúkọ wọn ní gbogbo dáàmì ẹ̀. ṣé ẹ mọ̀ pé ayé ò lu jára tó báyìí. bẹ́ẹ̀ni. lẹ́yìn ọ̀rẹ́ mi kan wà ní Òṣogbo Bonanza à ń gbórúkọ wọn. Bonanza. Àdìsá Oríjà à ń gbórúkọ wọn. in fact gbogbo wọn lájọ máa ń ṣe competition gbà yẹn náà. Lóṣogbo ń gbà yẹn. Lóṣogbo ń gbà yẹn. àwọn ọ̀gá wa àwọn Alhaji Rashidi. Àyìndé. Àwọn là ń gbọ́ lẹ́ Ìbàdàn dáadáa. Sulaiman Adigun. A máa ń gbórúkọ wọn dáadáa. Alhaji Wasiu Karash. À ń gbórúkọ tiwọn náà. Àwọn Táyé Kọ́rẹ́nsì ò tí ì dé ńgbà náà. Kọ̀mí Jackson wà. Kọ̀mí Jackson wà because àjọ máa ń gba irinṣẹ́ níbi kan náà àti Kọ̀mí Jackson ni. ṣé ní wo yìí náà. Nìbàdàn. ẹ máa ń ṣeré wọ Ìbàdàn náà. dáadáa. Aláǹkéré ètò tó ń kọ́ tọmọdé tàgbà lọ́gbọ̀n àáfi lòlẹ̀ ayé. Aláǹkéré Kasnati Sugar aṣètò bí ẹni orí ẹ̀ yàtọ̀. ó yá ẹ̀jẹ̀ jọ máa wo Àǹkéré. Dr. Sikiru Ayinde Barrister tá à ń sọ yìí àwọn ni mẹ́ńtọ̀ tèmi àwọn lèmi mọ̀ lólórin torí fi wù mí. Alhaji Sikiru Ayinde Barrister àwọn jẹ́ bàbá fún mi ní Wòmbí. ẹgbẹ́ tó bá ń kọrin wọ́n ní bẹ́ẹ̀ pé mi nìbàdàn Ìwó Ìbàdàn o níbi tí wọ́n ti ń jẹ́ Ìwó ibẹ̀ ni mo ti jáde. ẹni tí màmá wọn fẹ́ ní Ìwó nígbà yẹn ẹni tó tí bàbá mi tẹ̀lé gangan ni tí wọ́n bí gbogbo àwọn àgbààgbà ọmọ wọn fún. so tá bá wá ṣeré níwọ̀n báyìí wọn lè ṣe kọ́ bá délé wa nílé lọ́lọ́gbà yẹn tọrọ ọmọlé lọ́lọ́ lèmi. so a súnmọ́ra gan-an bàbá ni mo ṣe máa ń pera mi lọ́mọ Barrister. bẹ́ẹ̀ ni. ọmọ Barrister. ni mo ṣe máa ń pera mi lọ́mọ Barrister. torí ẹ̀yìn páwọn náà sọ wọ́n ní kò sí ọba kan nínú wa o pé nǹkan kan náà ni wọ́n bá ní kò sọ ọba kan nínú wa bàbá kan náà ló bí wa. ṣé lágbolé yìí. lágbolé lọ́lọ́. ọba pọ̀ ọba ò kì í ṣe ọkàn lé fújì. ẹ dárúkọ àwọn ọba tẹ́ mọ̀. ẹ ṣeun ọba Barrister mo kọ́kọ́ mọ̀ torí àwọn náà kọ́ jẹ́ fújì king tán dẹ̀dẹ̀ wọn ládé àwọn fans wọn bóyá 78 àbí 77 nígbà tó yá Alhaji Wasiu wọ́n dé wọn ládé ọba nígbà tó yá Sulaiman ní òun ọba king of generation Sule Alao wọ́n wọ̀ pé gbogbo pátápátá náà wọ̀ pé lẹ́yìn wọn Alhaji Saheed Òṣùpá àwọn náà king of music pé ọba orin làwọn. ẹ̀yìn Wasiu jọba fújì ṣe rí orin fújì tí bàbá jẹ ọba lé ní tiwọn lórí kìkì àwọn tó ń kọ fújì náà jẹlé ẹni tó jọba orin ó jẹ lórí gbogbo orin ọba jọba lọ Saheed nísìn ó jọba orin òun náà àgbà fóun náà lórí orin ló jẹ ọba jọba lọ. ìgbà tẹ́ ń ká àwọn ọba yẹn ibi ọba yẹn láti pọ̀ so ọba Wasiu ó yá ọba òtún ni. ọba Dr. Sikiru Ayinde Barrister ọba King Wasiu Ayinde Marshal ọba King Sulaiman Alao Malaika ọba King Saheed Òṣùpá Akórèdé pé agbó àwọn ọba tá a kọ́kọ́ kà síwájú yẹn wọ́n dé wọn ládé ọba àṣàkáṣà Alhaji Abbas Obesere wọn dé wọn ládé àwọn fẹnu jẹ ni gbogbo ọba àtàkọ́kọ́ yẹn náà dé ládé tó jáwélé lórí àwọn fẹnu jẹ bíi pé ẹ mọ̀ pé nínú orin sìn tí Barrister bá máa kọrin ọlọ́ládé o Àyìndé Tẹ̀rín bí kọ́ni tí ọba kọrin Àyìnlá Erin
bí Wasiu ọba kọrin Àyìndé erin orúkọ tó oníkálukú fẹnu jẹ́ bí erin ni ọba ṣàkàṣà tiwọn tẹ́ bá lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ bá kíyèsí àwọn kankan kí Kollington tí ò tó claim orúkọ mọ̀ ń pẹ́ o àwọn bíi kí wọ́n mọ̀ fi orin wéra wọn kọ́ mọ̀ fi ọ̀rọ̀ wọ́rọ̀ bí òwe láàrin àwọn àti ẹnìkejì kódà gbogbo ìgbà tí Barrister ń gbadé tí Barrister ń ṣe kí ni tí Barrister Kollington tí ò àwọn máa tátán pé èso ọba tèmi o nígbà tó jẹ́ pé àwọn ni wọ́n jọ ń ṣe rivalry gbà yẹn so àwọn ò fi gbogbo ara lọ sí di ọba bàbá mi Kollington kí ni àwọn àti Barrister kí náà jọ fi ṣeré Barrister ní nínú rẹ́kọ̀dù kan Barrister ní Síkírù Àyìndé lálásọ àlárí funfun rẹ̀ ọmọdé ń yọ alàgbà ń yọ nítúnṣọ orí ń yọ kìíní kan ń yọ wọ́n ṣiṣẹ́ fújì wọ́n fi ṣohun rere nígbà tí Alhaji Kollington máa dá wọn lóhùn wọ́n ní ká polówó ọ̀gá lọ sí Àbújá kó polówó ọ̀gá lọ sí Àbújá ọ̀gá tí tó pera rẹ̀ yẹn wọ́n ní kó pẹ́lẹ́ níbì kan Alhaji Barrister ní Ògúnládé tó bá ti rí wọn ni wọ́n gbọ́ wọn lé ìwọ ò mọ̀ wọ́n lé lérò méjì Kollington ní kí ló kan Barrister pẹ̀lú Ògúnládé àwọn bàbá yẹn a rí bí nǹkan tó kù díẹ̀ ń gbà náà wọ́n ti nǹkan tó pull Fuji music nìyẹn so nǹkan tó ń ṣe live yẹn ló pull Fuji music tí ó bá jẹ́ pé wọ́n ń ṣe gbórú nǹkan yẹn táwọn èèyàn fẹ́ máa gbọ́ wọn gẹ́gẹ́ bíi pé jẹ́ngbọ́n tí Kollington tó sọ jẹ́ngbọ́n tí Barrister wí ó súnmọ́ kí Fuji ò mọ́ débi tí ó dé lónìí wọ́n ràn wá lọ́wọ́ gan-an wọ́n ràn wá lọ́wọ́ ṣebí tá bá yíra wọn ẹ̀ torí wọn tọ́jọ́ jókòó tọ́jọ́ máa sọ̀rọ̀ ẹlòmíà ní òkùnkùn síjà láàrin wọn pẹ̀rọ ni wọ́n pa bẹ́ẹ̀ ìjà sí wà ṣùgbọ́n àwọn náà play maturity wọn náà ló jẹ́ kí kinní yẹn ó ṣe parí tí ó jẹ́ kí wọ́n jà títí tí Barrister fi kú kò sí bí ó ṣe ní ṣẹlẹ̀ ó nọ́mà kíjà wà láàrin ọ̀gá àti pàṣọlọ́gà ta ló mọṣẹ́ Currency ó ẹ̀pù wa a gbọ́dọ̀ já àjàkú ní bó ṣe ṣẹlẹ̀ láàrin Currency àti Paso yẹn sí kì í ṣe pé ká máa jà lọ títí kẹlòmíì náà tó lè rí tiẹ̀ náà jà nísìn nínú ọ̀rọ̀ yẹn inú rẹ̀ ní Three-Leather ti dìde báyìí bẹ́ẹ̀ni tíjà yẹn ò bá wáyé Three-Leather náà yóò mọ̀ ra bàjá ni ẹ̀yìn tó dá nǹkan yóò fẹ́ rẹ̀ wọ́n ta ló parí ìjà Barrister àti Kollington. ní èmi àti Wasiu la parí ìjà Alhaji Síkírù Àyìndé Barrister àti Alhaji Kollington bẹ́ẹ̀ ni. ṣé rí ìjà yẹn ìgbà tó rẹ̀ jà ló tán. ìgbà tó rẹ̀ jà Kollington àti Barrister ló tán pátápátá nínú Alhaji Kollington ó tán pátápátá nínú Alhaji Barrister láti padà sí ìgbà bá ṣe ń bà bọ̀. ní Fuji pátápátá èmi Alhaji General Kollington Àyìnlá gbogbo rádaràda rédèrèdè tó ń lọ lágbolé Fuji mo fẹ́ kí òpin kó dé sí gbogbo yín pátápátá ni mo pè mo dẹ̀ fẹ́ fojú mi gan ní báyìí kí n rí kẹ́yìn náà rí mi ká bẹ́rì gbogbo ẹ̀. wọn lè rí pé yẹn pé. àṣẹ wọn po ní Fuji àìgbà fúnra wa ló ń dá wàhálà lẹ. kí ni reason tí Barrister ó kú tán tí Kollington ò ní lè pè wá jọ ta ni IS authority tó tún ju Kollington lọ. kí ló á dé tí ẹ lọ. wọ́n yẹ kí níyàwó tí ìmúdé tì ní àwọn àwọn ọ̀dà o níjọ́ yẹn oníkálukú ti múra wípé a máa lọ. but later Kollington náà àwọn náà ni wọ́n tún padà sọ wípé kíní yìí kò lè jẹ́ bẹ́ẹ̀ tó bá dàrí wípé nǹkan yìí yóò bá má bùkù wá ọ̀nà máa kán lọ́rọ̀ kan kò ṣáà lè lọ ńgbà yẹn. kò lè lọ ńgbà yẹn kò sì bá sọ pé kó máa dáhùn kan wá àwọn kan máa wá. Aláǹgèrè. ìgbà lè ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. 1990 èmi ilé tí kà wọ́n Paso mọ́ torí gbogbo ìgbà náà kì í ṣe pé mò ń gbọ́ orúkọ wọn mo sọ ẹ mọ̀ pé mídíà ń sìn ó ti jẹ́ kí bẹ́ẹ̀ kan bá jáde lónìí èmi dé làwọn àgbọ̀ Paso lè ti bẹ̀rẹ̀ láti 70 Kizza ti bẹ̀rẹ̀ láti 70 ṣùgbọ́n 90 tèmi sọ yìí èmi ò ń gbọ́ wọn. Ṣẹ̀fíù Àlàó ńkọ́. wọ́n ti débí. Mọ̀rúfù Èbí ńkọ́. mi ò tí gbọ́n bí. Adéolú Jackson. mi ò tí gbọ́n bí. Kẹ́múyẹ́ Ràmọ́nì.
mi ò tí gbọ́n bí. Adéwálé Kóńtà. Kóńtà tí mo ti ń gbọ́ Kóńtà bí. Isi Kabaka. mo ti ń gbọ́ Kabaka bí. Tàbẹ́kúta mo bẹ̀rẹ̀ sí gbọ́ Tàbẹ́kúta bí 93. Ìgbà lè ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. Ní 1990. Kí lẹ pè táìtù lẹ̀? Success. Kí ló mú success yẹn wá? Pé mo ti ẹ̀ rí rẹ́kọ̀dù ṣe ni. Oríire. Kí ló dé? Àwọn kan náà ń ṣe. Àwọn kan ń ṣe nǹkan tẹ́mi táwọn kan tí àwọn tó ṣíwájú mi ti gbé tí wọn ò rí ṣe nílùú yìí tẹ́mi dá ọlọ́dẹ ìfẹ́ mi rẹ mo ní success pé mo láǹfààní àti ṣe. Ẹ fún wa díẹ̀ nu success. Kíni o Success Fuji mo ti gbére aládùn dé Success Fuji mo ń kọrin tó fọgbọ́n yọ yọbísà yọ mi ẹ bá jẹ́ kájọ mú jójó. So nígbà tí mo rí pé mo ṣe oríire pé mo tiẹ̀ lè ṣe nǹkan tí wọ́n ṣe nílùú mi. Gbogbo ẹ̀yin ọmọ Ìwó káàkiri àgbáyé tẹ́ ń wo ètò yìí ìdùnnú ló jẹ́ fún mi pé mo gbé ẹni tó kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù nílùú yín jáde. Bàbá Fàdákà. Ṣé orúkọ ẹbí yín ni Fàdákà ni àbí? Stage name ni Fàdákà. Ṣùtì ní orúkọ ẹbí mi. Stage name ni Fàdákà. Bẹ́ẹ̀ni. Fàdákà. Ṣé Fuji Fàdákà ni? Fàdákà Fuji. Fàdákà Fuji. Silver music. Oh, Silver ni. Ẹ tún wá ojú wò. Mo wo ni. Ó wà ń bẹ̀. Ó jìnnà gan. Lẹ́yìn success yẹn kọ́ ìwọ tún lẹ tún ṣe. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Lẹ́yìn success yẹn kọ́ ìwọ tún lẹ tún ṣe. Mo ṣe Sakato. Sakato yẹn ìyẹn jáde bíi. Sakato. Bíi 1993. Àṣà nìyẹn o. Ẹ máa wo ti. Sakato. Staccato series ni kọ́tà fẹ́ sọ kínní yẹn. Gbàtẹ́ tó máa ṣe pósítà tó ṣe kínní ó wá kọ Sakato àwa wò pé Sakato yìí náà ó lọ. Ẹ̀yin fẹ́ lo Staccato series. Gbàtí yẹn máa kọ orúkọ ó kọ Sakato. Ayé sọ di Sakato straight. Wọ́n bá gbà. Kò jù bẹ́ẹ̀ náà lọ ṣe bí láyé oní orin kíní kẹsẹ̀tì ni. Ṣọ́ngbẹ̀yìn lẹ́kọ̀ọ́. Agbọ́n 93. Ṣọ́ngbọ́ ti yín lẹ́kọ̀ọ́. Wọ́n gbọ́ wá kọjá ibi tá a ti ń ṣe. Oh God. Wọ́n gbọ́ wá kọjá ibi tá a ti ń ṣe ńgbà náà. Nígbà yẹn. Jẹ́ mọ̀ pé gbà yẹn kò sí promoter fúnra wa la ṣe. Níwò. Ibi tá a lè distribute ẹ̀ dé. Àwọn ẹgbẹ́ márùn kan níwò bí ni wọ́n assist. Bọ̀ṣẹ́ wọ Ìbàdàn. Wọ́n Ìbàdàn lúpẹ́lúpẹ́ kan báyìí náà ni wọ́n mọ̀ tó nǹkan. Bọ̀tẹ́ máa wẹ̀dẹ́ o. Mo wẹ̀dẹ́. Ẹ wò Ṣogbo. Mo wò Ṣogbo. Ẹ wọ Iléṣà. Bẹ́ẹ̀ni. Àkílẹ̀ tún wá fẹ́ ẹ̀yin nìkan. Kò sí promoter rí tí ó jẹ́ kí àwọn Paso kásáré gbọ́ngbà yẹn ni pé àwọn promoter ti wá wà. Àwọn ni wọ́n promote iṣẹ́ yẹn tí wọ́n pín. Wọ́n máa pín káàkiri ayé. Àwọn ọ̀rẹ́ ní pín tọ̀dọ̀ wa ní gbogbo ìgbà yẹn. Àwa kàn pín fúnra wa ni. Nígbà yẹn. Bẹ́ẹ̀ni. Allahu Akbar. Bọ́tà dúpẹ́ lónìí. Ọlọ́run ṣeun. Kò tiẹ̀ sọ onítàn. Wọ́n bá ń sọ̀rọ̀ Fuji. Àwọn tó recommend yín tó. Nígbà tí mò ń bá Fancy Ayala mo sọ̀rọ̀ ní ọ̀yá ayé ń bá bàbá mọ́lẹ̀ tí ì dé gbà yẹn. So ó mì pé ẹ̀yin tẹ́ ń wò káàkiri àgbáyé ètò tẹ́ ń wò ní ètò Aláǹgẹ̀rẹ̀ láti ọwọ́ Kasnati Sugar tí mo ti ń ṣàtúpalẹ̀ ohun tó ní ṣe pẹ̀lú orin Fuji. Ṣé ní gbogbo ohun tí mò ń ṣe mò ń ṣiṣẹ́ ọjọ́ iwájú lẹ̀ fún àwọn ìran wa kan tán ṣì ń bọ̀ kán lè máa mọ bí nǹkan ṣe rí lára onífújì kọ̀ọ̀kan. Ètò yìí kì í ṣe láti ṣe alátakò onífújì kan tàbí láti bẹ́ nìkan ṣọ̀tá. Kì í ṣe pé onífújì kan ló gbó fún mi pé kí n máa ṣe èmi ní ìdánú ṣe mi ní ṣe nǹkan tó yàtọ̀ sí táwọn èèyàn ń sọ. Torí nígbà kan Táyìnlá Ọmọwúrà wà láyé ìròyìn kan sì ń jà ràn títí dọ̀la nípa wọn. Ṣùgbọ́n ká ní irú àsìkò yẹn irú ìfọ̀rọ̀wérọ̀ báyìí ti wáyé bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ ó ṣeé ṣe ká máa rí tọ́ka sí. Bẹ́ẹ̀ni. Ìdí nìyẹn tí mo fi ń tẹra mọ́ tí ń bá bónífújì míì sọ̀rọ̀ láti mọ̀ fún àpẹẹrẹ gbogbo àwọn tó ń kọrin lónìí èèyàn mélòó ló mọ̀ pé àwọn lẹni àkọ́kọ́ tó kọ́ ṣe rẹ́kọ̀dù níwò. Ó ti wà lórí ẹni yẹn báwa bá dàgbà tá a bá lọ àwọn tó ń bọ̀ wọn á máa rí. So bẹ́ẹ̀ bá ń wo ètò yìí kò sí onífújì tẹ́ ẹ lè fún mi ní nọ́mbà ẹ̀ tán bá ti ní ohun tán fẹ́ ọ́fà wa ni o tó jẹ́ onífújì tó jágbà nílùú míì mọ́bí tó lè jẹ́ Nàìjíríà Ìlọrin Àkúrẹ́ Èkìtì
èmi ti yàn gẹ́gẹ́ bí ọ̀nà tèmi fẹ́ gbà láti jẹ́ kí nǹkan kó tún yàtọ̀ lágbolé fújì. Àwọn nǹkan tá a dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ lọ́pọ̀ tí ń rí ẹni àkọ́kọ́ tó kọ́ ṣe rẹ́kọ̀dù wò. No, lẹ́yìn second record ẹ̀ ìbálẹ̀ tún ṣe mí. mo ṣe mí ní 1994. 94 ẹ̀ ń kó tẹ̀léra wọn ni. In fact mo ti ṣe eléyìí tó jẹ́ 18 volume báyìí ní last year tí 19 ṣì máa jáde lọ́dún yìí. Wow. Lágbára Ọlọ́run. Kò ní sú yín kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run. bó ṣe ń ṣẹlẹ̀ láti jọ́ nìyẹn. ṣó dèwò náà. kò síbi tí ò dé. àwọn tí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ilé fújì ti rọ nígbà yẹn tán bá pè wá sípàdé tí gbogbo wa bá lọ sípàdé ẹgbẹ́ man torí man ló kó wa pọ̀. mo fẹ́ sọ fún yín pé àti jókòó yóò dogun èèyàn máa nàró ni tá bá ní kó jókòó tẹ́nìkan bá súnmọ́ èèyàn ó lóun ò jókòó. tẹ́ bá dóde tẹ́ bá débì kan tẹ́ ẹ̀ ṣèbà àwọn tí wọ́n bá wà ń bẹ̀ èèyàn ò lè kọrin ọ̀hún dílẹ̀ mọ́ wọ́n á dàrú ni. nǹkan tó ń ṣẹlẹ̀ látijọ́ ni a dúpẹ́ lónìí pé gbogbo lóòótọ́ ìka náà sì tún wà nù wa o ṣùgbọ́n ìka yẹn 1% ni wọ́n lóde òní because a gbà fúnra wa bí nǹkan tẹ́mi máa ń sọ wípé mo ṣáájú ẹnìkan bẹ̀rẹ̀ kò sọ pé o lè níláárí jù wọn lọ mo ṣáájú wọn lówó kò sọ pé o lè lówó jù wọn lọ gbogbo àwọn tá a jọ jákẹgbẹ́ àwọn tá a ní àgbọ́n nígbà yẹn wọ́n sábà lókè sí a sì gbà fún wọn àwọn àgbọ̀ wọn o àgbọ̀ wọn o àlọ́ Ọlọ́run gbé wọn sókè àdẹ̀gbà fún wọn àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ebi ọ̀pá wa náà ààyò tí wọ́n lè pọ̀ ju tiwa lọ ṣùgbọ́n kò sí nǹkan tó ń ṣe táwa náà ṣe. Allahu Akbar. Ọlọ́run ọ̀dẹ̀ ní yọwọ́ lọ́rọ̀ yìí. àbí Ọlọ́run so agboolé fújì ó ti yàtọ̀. tá a tí a máa wá tá a máa tún wẹ́kọ̀mù ara wa pé lágbájá kábọ̀ níjọ́ mi ta ló lè ṣe. kò sí. kò sí tó lè ṣe. Aláǹgèrè. kò síbi táwọn kì í forin táwọn síra wọn ìmọ̀ṣẹ́ rí tìwó yìí kò wọ́pọ̀. onífújì tó wà níwò tó mélòó ẹ dárúkọ àwọn onífújì míì fún mi tó wà níwò báyìí. Alhaji Adérẹ̀mí Ìyàndá Siroma ó wà níwò Taofeek Adigun ó wà níwò ọmọ mi Ẹ̀pẹ́táyọ̀ ó wà níwò Jábélé ó wà níwò Ìmọ́lẹ̀ ó wà níwò Bọ̀líntìn wà níwò Bọ̀líntìn Bọ̀líntìn tí wọn ó wà níwò onífọ́jì pọ̀ gan o omi ìpá àwọn ọmọ òwò tó ń wò wá káàkiri àgbáyé Bàràkúdà gbogbo wọn tẹ bá fẹ́ wálé láti wá ṣe Làrẹ́dò náà ẹ̀yin náà ní Làrẹ́dò ń bí ẹ̀yin ọmọ òwò tẹ fẹ́ wálé bàbá máa sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọn mo jẹ́ kẹ́ mọ̀ pé onífújì pọ̀ ń lu yín lára àǹfààní tó wà lórí ètò mi náà onífújì pọ̀ wọ́n pọ̀ níwò onídìpọ̀ ń dààmú ara wọn kò dẹ̀ sí tán fẹ́. Ọlọ́run tiẹ̀ ti ṣe rí látijọ́ eléré wa láti Ìbàdàn every week eléré bíi mẹ́wàá lé wa but nígbà táwa dé òní lè di ilé ẹ̀mú kẹsẹ̀ pé wọn kì í wá ọ nígbà táwa bá ti lọ tán lọ́nṣẹ́ máa wọlé lọ́jọ́ tí yóò bá sáyè akẹlòmí àwọn èèyàn wọn lè fún wọn wá sí bíbà àjẹsà tó tẹ ká sí ilé ọ̀gá wa wà nílé ká wá máa sùn kẹ́tí gbólórin kan wá lẹ́ẹ̀mẹ́rin ká no ọba lè wá táwọn èèyàn wọn bá mú wọn wá sọ nínú ọjọ́ táwọn náà ń wá táwọn náà ní ti lọ táwọn náà níṣẹ́ ó ti tán sọ Ọlọ́run ṣe gan ni kò ní bàjẹ́ fàdákà àmì Ọlọ́run nǹkan tó ṣẹlẹ̀ nílé fújì pọ̀ bíi ẹ rí pé mo sọ lórí ti Táyé àti Currency àti Paso lẹ́ẹ̀kan tí wọ́n yẹn náà ní nǹkan tí a lè sọ pé ó ń ṣe ó ń lọ jù then ọ̀rọ̀ aṣíwájú tó ṣe 60 years birthday tí wọ́n ní Paso wá tí wọ́n ní olórin ò lè mọ̀ rí nǹkan kan dìmú ni àtẹlẹ́ tó ń dájà láàrin Paso àti tó ń dá láàrin Paso àti Currency àti tó ń dájà láàrin Paso àti Obesere gbogbo ẹ̀ pátápátá nǹkan tí ò yẹ kó tó jà ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ pé ó máa ń jẹ́ kí ilé fújì dùn ẹ jẹ́ kán ṣe tó bá ti sún wọn á jáwọ́ ń bẹ̀. ìmí àtúndìde ìmí ò tún wá nígbà tó ní wọ́n ń kanu sí ṣé bí kanu sí ló ti dijọ́ yìí ijó gidi àbọ̀ nǹkan ló ti dijọ́ yìí Paso àti Currency kán máa ṣe nǹkan tó ń rí lọ tó bá yá tó bá sún wọn wọ́n á dákẹ́ kò sí nǹkan kan tí ó fẹ́ ṣẹlẹ̀
wọn kú sálẹ̀ kóra wọn kán máa nira wọn kò possible. Ó dà ẹ̀ẹ́dẹ̀ tí ń gbádùn látàrọ àgbà onífújì nílẹ̀ Nàìjíríà tí wọ́n fi ìlú Ìwó ṣèbùgbé ìgbà ní ẹlẹ́rìí release iṣẹ́ kan last year. Bẹ́ẹ̀ni. Ìgbà ní káwọn olólùfẹ́ yín tún máa retí nǹkan tuntun. Alágbára Ọlọ́run April 27. Ẹ tún fi déètì sí. April 27 this year. Kọ́lọ́n fún wa lẹ́mí àtàlàfíà. Iṣẹ́ mi máa jáde. Iṣẹ́ mi tún máa jáde. Ṣé lọ́ńṣì máa wà fún? Rẹpẹtẹ. Ó ti dá. Gbogbo ìtẹ́wọ̀n. Sọ àmà ní kí Kazinasi náà wá. Lágbára Ọlọ́run. Kí wọ́n bá wa ṣe ń bẹ̀ àbí? April kílẹ̀ pé. April 27 ọjọ́ Sunday, last Sunday of the month. Ọlọ́run á dẹ́mi wá sí. Àmín Ọlọ́run. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú àwọn ìrírí tẹ́ rí nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ìrírí pọ̀ bọ̀ọ̀tẹ́lẹ̀ tó bà mí nínú jẹ́ jù. Mo lọ́jọ́ tí mo lọ ṣeré ní Aláfárá Olúbàdàn. Yá 1998 mo lọ ṣeré ní Aláfárá Olúbàdàn. Mo dẹ̀ kórin iṣẹ́ lọ, wọn dẹ̀ jẹ́ rí kó padà. Ṣáwọn ọlọ́pàá gbà ní àwọn. Ọlọ́pàá kọ wà area boys ni o. Wọ́n bà irinṣẹ́ yẹn jẹ́ tí wọ́n là tí wọ́n bà gbogbo irinṣẹ́ yẹn jẹ́ délẹ̀. Irinṣẹ́ tá a dẹ̀ ń wí ìjẹ̀rí mo ṣẹ̀ṣẹ̀ yàwó rà ni. So wọ́n fara wọn sí ẹ̀yìn nígbà yẹn. Ó ní nǹkan tó le jù mo lè sọ pé ó ṣẹlẹ̀ sí mi. Nǹkan tó ṣẹlẹ̀ pọ̀ o. Mo léré ní Ìbàdàn, mo léré nífẹ̀ẹ́. Ọjọ́ kan náà. Mo dẹ̀ gba irinṣẹ́ sí Ìbàdàn. Tí n bá ti ṣeré tán Ìbàdàn o, kí n lọ ṣeré ní kí n máa kó irinṣẹ́ yẹn lọ. Mo débi tí mo ti fẹ́ ṣe. Eré Ìbàdàn mi ò rí ṣe bìlẹ̀ níta ṣe ti fẹ́. Kí ló fà á? Onírinṣẹ́ ni wọ́n kó irinṣẹ́ lọ sí Calabar. Pé nígbà tán bá tó dé. Ọjọ́ patí lẹ́yìn ń gba irinṣẹ́ ni. A ti sanwó tipẹ́tipẹ́. Wọn ò fún wa ní. Báàlẹ̀ wá ṣe wá fẹnu ṣe lágbolágbo ni. Dé Peter ti fẹ́ lọ ṣeré. Ìgbà tó dọ́jọ́ kejì náà kó sọ́jà wá. Àlàyé bá sá lọ. Bọ̀ sọ́jà wá rí yín. Wọ́n lè rí wa. Dìsìn. A padà parí ẹ̀ta dówó padà ni. Bọ̀ tó máa ń dùn yan. Kò sí nǹkan tá a fẹ́ ṣe. Bọ̀ láti gbà yẹn. Ọlọ́run jẹ́ kí gbogbo nǹkan báyìí. Bọ̀ kí ló dé iná gbére méjì pọ̀. Ṣé bọ́sùn àtàlẹ́ ni. Even wà láìtàláì mo tó ṣe rí àárọ̀ ìjọ náà kí n tó máa lọ sórí ọ̀sán. Bọ̀tí irinṣẹ́ tó wà níwò ni mo fi ṣe rí àárọ̀. Irinṣẹ́ mo pé Ìbàdàn sì fẹ́. Adúpẹ́ fọ́lọ́run. Ó yá ẹ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè é sí. Ẹ̀yin èèyàn tẹ́ ń wà káàkiri àbáyé bóyá ẹ ní béèrè kan àbí méjì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ tàbí fẹ́ gbére fún wọn. Ìlú Ìwó ló wà. Kò síbi tí wọn ti lè lọ ṣeré o. Kò síbi tá a kì í lọ. Kò síbi tán ara yẹn dẹ̀ ṣì. Ẹ máa pè wá o, kò síbi tá a kì í lọ o. Ẹ bá a sọ tẹlifóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08035087823. Lẹ́ẹ̀kan sí. 08035087823. Tipẹ́tipẹ́ gan-an. Mo ti ń wo ètò Kazinasi tipẹ́tipẹ́ gan-an. So tipẹ́tipẹ́ gan-an tí mo rẹ̀ rí pé ètò tó make sense ni. Kọ́lọ́ máa da ọpọlọ yín. Àmín. Torí ṣe rí ẹ̀yin náà tẹ́ bá ń wò mí ó ṣeé ṣe kẹ́yìn náà mọ àwọn onífújì kan mi ì lè mọ gbogbo èèyàn tán ṣùgbọ́n tẹ́ bá lè fún wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi màá bá wọn sọ̀rọ̀. So ìjọ́ tí mo pe àwọn ìkan nínú àwọn àgbà pèdèpèdè nílùú Ọ̀ṣun bí ọ̀rọ̀ lọ́mọ àwọn ni mo ní bá mi ní ìdààmú onífújì wọ́n bá ní bàbá kan Fàdákà lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo pè wọ́n báyìí tán ní àmáwò ètò inú tèmi náà dùn bí òkè ó ti ṣú ọjọ́ báyìí torí yẹn máa ń jẹ́ kó rọrùn ó ṣú ọ̀gán ẹ dárúkọ yín fáwọn èèyàn. Orúkọ mi ni Alhaji Chief Babatunde Àtàndá Fàdákà nílùú Ìwó. Ẹ tún fún wa lórin. Orin bàbá orin ẹ̀gbọ́n orin mo tún jó orin ọ̀rẹ́ orin ẹni bá fẹ́ mọ̀ túmọ̀ kó pè mí lórí àgọ́ kí n sọ túmọ̀ fún kó gbọ́. Àtàndá Babátúndé ẹ ṣé èrè o ẹni ayé máa gàn kó sáyé èrè òní máa tán kò sẹ́ni tí o mọ̀ wípọ́là ló máa kú òní máa tán